الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ثم أما بعد أفيكم الله atọrọ ìkẹ́ Ọlọ́run fún aṣáájú wa ànábì wa Muhammad ẹni tí Ọlọ́run fi ṣe kan àwọn ànábì Ọlọ́run àti àwọn ará ilé ẹ̀ àdúgbò àwọn ọmọlẹ́yìn ẹ̀ àdúgbò ẹni tí bá ń tẹ̀lé ìlànà Ọlọ́run lẹ́yìn eléyìí mo kí wa ní kíkí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àlàáfíà Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. Ohun tí a máa sọ lórí ìbáraẹnisọ̀rọ̀ tí òní òun náà ni solatul istisqa, bí a ṣe kírun tí a bá ń wá kójú ọ̀rọ̀ òun náà ni a máa sọ. Ohun tí a ń pè ní solatul istisqa, ìrun tí a máa kí tí a bá fẹ́ kójú ọ̀rọ̀, ohun tó ní ìpìlẹ̀ nínú Islam ni, nítorí wípé ìgbà tí ànábì wa Muhammad kíkẹ́ àtọ́lọ́lọ́run kó máa bá nígbà tí ó ń bẹ, àwọn pírọ̀dù kan wà, àwọn àsìkò kan wà tí ó fi tí ọ̀dàdá tójú ọ̀rọ̀ tó yẹ pé wọ́n wá ké bá wípé gbogbo àwọn nǹkan oko ló ti gbẹ, gbogbo àwọn ẹran ọ̀sìn náà ti fẹ́ kú tán, kódà èèyàn ò rómi mu. Nítorí náà kó ṣàdúà, kó bá wọn ṣàdúà láti jẹ́ kí Ọlọ́run ó rọ̀jò. Ànábì kí Ọlọ́run kó máa bá ó sì kírun òjò. Inú òjò yìí àtìgbà náà ló ti tọ́ súnà wípé bí òjò bá wọ́n kí àwa mùsùlùmí ká kó ara wa jọ ká lọ sí ibi tí a ti máa kírun àìdá tàbí nínú mọ́sálásí, ká lọ sínú mọ́sálásí tàbí ní ìdí lẹ́yìn ìlú ká lọ kírun òjò ká fi bẹ Ọlọ́run ọba. Òjò tí à ń wò yẹn ara àwọn ìkẹ́ Ọlọ́run tí Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ni. Ìkẹ́ Ọlọ́run ni òjò. Tí Ọlọ́run bá fẹ́ bá àwọn ẹrú rẹ̀ wí, tí ó fẹ́ kán mọ̀ wípé bí oore òun bójú oore òun ṣe ń rọ̀ lé wọn lórí tó, ẹ̀ṣẹ̀ ni wọ́n ń fi ń dúpẹ́ fóun, ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ wọn túbọ̀ ń pọ̀ tó, Ọlọ́run ó wà mú sánmọ̀ dúró, yóò ní kí òjò ó má rọ̀. Tójú ò bá wá rọ̀, àtèèyàn ni àtẹranko ni òun náà ni a mọ̀ lára, bí ohun jíjẹ bí ó ṣe ní sí, bẹ́ẹ̀ lómi mímu bẹ́ẹ̀ ló máa wọ́n, àwọn èèyàn máa ké, àwọn ẹranko máa ké. Bẹ́ẹ̀ ni wẹ́dà tá à ń rí tó ń kùlù yẹn, wẹ́dà ó máa gbóná ní gbígbóná èyí tí yóò kọjá àfaradà. Tó bá ti wá rí bẹ́ẹ̀, òun náà ni àwọn èèyàn wà tọ́hún sójú, wọ́n máa sọ pé ẹ̀ṣẹ̀ òun náà ló fà á o, torí tí ò bá sí ẹ̀ṣẹ̀ kéde pé omi tán lọ́dọ̀ Ọlọ́run. Ìyẹn ni Al-Qur'ani sọ nípa ìpèpè ànábì Nuh alayhi salatu wassalam tí ó ń pe àwọn èèyàn rẹ̀, tí Al-Qur'ani sọ nínú suratu Nuh nígbà tí ń ṣàlàyé mẹ́sẹ̀jì tí Ọlọ́run fi rán ànábì Nuh alayhi salatu wassalam. Ó ní faqultu astaghfiru rabbakum innahu kana ghaffaran. Ó ní mo sọ fún àwọn èèyàn mi wípé ẹ̀yin èèyàn mi ẹ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba yín,
ẹ̀wọ́ ọlọ́run ọba yín ní aláforíjìn nítorí pé ọba tí foríjìn ni tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yursilis samaa alaykum midrara ọlọ́run ó máa rọ òjò fún yín ní òjò tí yóò pọ̀ dáadáa tí ó tó tí ó dáa ó ní bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bó rọ òjò àlùbáríkà fún yín lójò tí ó wúlò fún yín tí ó wúlò fún àwọn nǹkan ọ̀sìn yín ó ní wayumdidkum bi amwalin wa banin ọlọ́run ọba yìí yóò sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìní fún yín kódà yóò fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ fún yín waja'al lakum jannatin waja'al lakum anharan ọlọ́run tara òjò tó bá rọ̀ yẹn yóò jẹ́ kí àwọn nǹkan oko kí wọ́n sèsore yóò jẹ́ kí àwọn odò kéékèèké tí máa wà ní àrọ́wọ́tó tí àwọn èèyàn máa bùkátà sí yóò jẹ́ kán máa lómi yóò dẹ̀ jẹ́ kí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run bí ẹja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí máa gbé bẹ́ẹ̀ yóò jẹ́ kán wà ń bẹ́ẹ̀ tábì lè máa gbé gbèsè ayé rọrùn nǹkan tí dáwà ànábì Nuh alayhi salatu wasalam tí ó wí fáwọn èèyàn rẹ̀ tìyẹn nítorí náà ẹ̀yin ẹrúsìn ọlọ́run bí ẹ̀ṣẹ̀ bá ti ń pọ̀ ara ọ̀nà tí ọlọ́run máa gbà pọ́nìṣì àwọn ẹ̀dá rẹ̀ òun náà ni kí òjò máa rọ̀ kọ́lọ́run ó mú òjò lọ́wọ́ kójò máa rọ̀ tójò ọ̀bá dẹ̀ ti rọ̀ pẹ́ẹ́pẹ́ ibi tí wulẹ̀ kó má kò lè sí rọ̀dùn nínú ìgbésí ayé ìdí nìyí tó fi jẹ́ pé ó yẹ kí a máa wá foríjìn ọlọ́run nípa àwọn ibi tá a jìn sí nínú ẹ̀ṣẹ̀ wa ní ibi tó jẹ mọ́ òjò rírọ̀ tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí bí a ṣe kírun òjò rírọ̀ méjì òun náà ni ìrun òjò rírọ̀ tá a bá ń wá òjò lọ́dọ̀ ọlọ́run rákà méjì tí ìmáàmù bá wá parí rẹ̀ níbi rákà méjì ìmáàmù ó ké àwọn súrà tí yóò jágùn dáadáa káwọn èèyàn lè bá a fọkàn balẹ̀ bọ́lọ́hún sọ̀rọ̀ kán lè bá a farabalẹ̀ bọ́lọ́hún sọ̀rọ̀ ìmáàmù ńgbà tí ìmáàmù bá wá kírun rákà méjì yẹn tán ìmáàmù ó wá ṣe kútúbà yóò fi dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ bí ó ṣe jẹ́ pé ìwà ẹ̀ṣẹ̀ pọ̀ láwùjọ yóò dẹ́rù ọlọ́run bá àwọn èèyàn yóò ràn wọ́n létí ọlọ́run ọba wọn ìmáàmù níbi tí bàbá tí wọ́n ń ṣe yẹn nígbà tí ìmáàmù bá wọ̀ ìmáàmù ó wá chẹ́ǹjì rẹ̀ ìmáàmù ó chẹ́ǹjì ẹ̀ bí ìgbà téèyàn yí nǹkan sódì ìmáàmù ó chẹ́ǹjì àlùkìmbà yẹn tẹ́ ibi tó wà lápọ̀sì ni ó wà ibi tó wà lápọ̀sì tẹ́lẹ̀ apọ̀tún ni ó wà ntí yẹn náà túmọ̀ sí ni wípé kí àyípadà dáadáa kí ó fi ṣẹlẹ̀ nípasẹ̀ pé tí ọ̀rọ̀ tí nǹkan bá rọ̀ kí òjò fi rọ̀ kí nǹkan fi wà ní ìrọwọ́rọsẹ̀ ara àwọn bí a ṣe kírun òjò òun náà nìyẹn a dẹ̀ kírun yẹn pẹ̀lú ìtẹríba fún ọlọ́run ọba tí ó fi jẹ́ wípé ìyẹpẹrẹ ara wa yẹn gan-an ńlọ́lọ́run nílò tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn gbólóhùn tí a máa wí ń bẹ̀ gbólóhùn tá a máa wí lórí ìrun náà ni tàbá dórí àtúntúbà lọ sọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run ọba kó forí ẹ̀ṣẹ̀ wa kó fi jìn wá ìrun òjò kíkí bí a ṣe máa ń kí òun náà nìyẹn ànábì wa Muhammad kíkà tọ̀lọ́lọ́run kí ó máa bá ọ sọ ọ̀pọ̀lọpọ̀ ó sì sọ àwọn nǹkan tí yóò máa ṣẹlẹ̀ ní ìkànnì ayé ara àwọn nǹkan tí yóò máa ṣẹlẹ̀ ní ìkànnì ayé náà ni pé òjò náà lè wọ́n ó ní la taqumu sa'a hatta yuqbadal ilmu ó ní sáà àlìkíámọ̀ ò ní dé tí tọ́lọ́run ó fi ká ìmọ̀ tọ́lọ́run kúrò lórí ilẹ̀ ìmọ̀ pé èyí ló dáa èyí ni ò dáa tọ́lọ́run ó fi ká kúrò lórí ilẹ̀ táwọn èèyàn wà ní mọ́lọ́mọ́ wàtáksùrù zil tó sì jẹ́ pé zil hard cake ilẹ̀ mímì yóò ìṣẹ̀lẹ̀ ilẹ̀ mímì yóò máa ṣẹlẹ̀ wàtàkọ́rọ̀bù zaman àwọn àkókò yóò máa kúrú débi wípé béèyàn bá lọ́sẹ̀ kan àfi bí gbà pé àbí ọjọ́ yẹn àbí kò tó ọ̀sẹ̀ kan tí gbogbo ẹ̀ fi lọ òun náà ló ṣe máa rí oṣù gan ọbẹ̀ lè má tọ́sẹ̀ kan
tí gbogbo rẹ̀ máa yá ara ohun tó jẹ́ àmì ìdópin ayé nìyẹn. Ó ní wàtázàlù fitan fìtínà tó jẹ́ yí pé aráyé ò ní gbádùn mọ́. Ó ní yaksuru haraj ìmọ̀ ṣe ìwà àbàjẹ́ yóò pọ̀ lórí ilẹ̀, ìmọ̀ tàjẹ̀sílẹ̀ yóò pọ̀ lórí ilẹ̀, jẹ́ pé ẹ̀mí kò ní ní kímọ̀, kò ní ní ẹ̀mí kò ní níye lórí, kò ní lọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn mọ́, jẹ́ pé àwọn èèyàn kàn máa pààyàn bí ìgbà tó ń pa ẹran ni. Bí àwa náà bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa lásìkò yìí, a rí i pé ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ó pọ̀ ni. Bọ́n ṣe ń pa ní òkè ọya bẹ́ẹ̀ ni ń pa nísàlẹ̀ ọya, bẹ́ẹ̀ ni ń pa níbi ní fìtínà Niger Delta ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, fìtínà àwọn oríṣiríṣi àwọn fìtínà ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, tó yẹ pé dojúmọ́ òun náà ni àwọn elétò ààbò ni wọ́n ń rìkọ́ọ̀dù ìṣẹ̀lẹ̀ ìfẹ̀míṣòfò. Nítorí ìdí èyí ara àwọn àmì ìdópin ayé ni àìmọ́lọ́mọ́ òun náà ni ó ń ṣe sábàbí àwọn yẹn. Nígbà tírú àwọn nǹkan wọ̀nyẹn tó bá wá ń pọ̀ nínú òun náà ni àwọn ọba náà yóò máa wá fi wà bí àwọn tó bá wà nínú pé gbogbo nǹkan títí tó tẹ́lẹ̀ tí ń ṣẹ́kù kò á ní tó mọ́ dépò pé yóò ṣẹ́kù, gbogbo òjò tí ó ti máa rọ̀ dáadẹ́ kò ní tó dépò pé yóò ṣẹ́kù, tàbí bí wọn kó rọ̀ kọjá àwọn èèyàn ò nífẹ̀ẹ́ sí bùkátà sí. Nítorí èyí gbogbo àwọn nǹkan tí ó lè kọ́ sí kí òjò ọmọ rọ̀ jẹ́ ìbínú Ọlọ́run, bí ọ̀rọ̀ tó ń wọlé tó ń ba dúkìá jẹ́, tó ń ba nǹkan oko jẹ́, tó ń kọ́ sí òfò ẹ̀mí, bákan náà ìbínú Ọlọ́run náà ni ìyẹn. Nídìí èyí nǹkan tó jẹ mọ́ ìrun kíkí nígbà tí òjò ọ̀bá rọ̀, ara àwọn ìlànà tí Islam mú wá òun náà nìyẹn. Ńlá fi máa sọ pé Islam ta gbogbo ẹ̀sìn yọ, nítorí wípé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí kéde pé àwọn èèyàn kan ṣẹ̀ṣẹ̀ ń máa ṣe bẹ́ẹ̀, ó ti wà nínú àkọọ́lẹ̀ Muhammad kíkẹ́ àkókò máa bá ní tó ti ju ẹgbẹ̀rún ọdún lọ sásìkò yìí. Torí náà bí irú kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ nígbà míì lágbègbè kan, àwọn ọ̀nà tí a gbà láti sùn láti jẹ́ kí òjò ọ̀rọ̀ òun náà nìyẹn. Ìtàn sọ fún wa pé òkè Ànábì wa Muhammad kí Ọlọ́run kó máa bá ẹnìkan àrọ́bí kan wá ké bá ní ọjọ́ Jímọ̀ olójú ọ̀rọ̀ kánábí ọ̀bẹ lọ́hùn, Ànábì sì bẹ́ lọ́hùn, lójú òun bá tún bẹ̀rẹ̀ sí rọ̀ ní Jímọ̀ yẹn. Tẹ́ẹ̀dì Jímọ̀ kejì òjò ọ̀dá ni àrọ́bí bá tún dé pé òjò tí a ní kọ́rọ̀ ó tún ti bẹ̀rẹ̀ sí bà nǹkan jẹ́ o, bẹ̀rẹ̀ sí gbélé lọ, ó ń gbé èèyàn, kánábí ò tún bẹ́ lọ́hùn kọ́dà dúró. Ànábì wa sọ wípé ya Rabbi hawalaina wala alaina, ọlọ́wà tí yóò bá wa lára mu ni mọ́rọ̀ òjò tí yóò pa wá lára. Bọ́lọ̀ sì wá dá òjò yẹn dúró òun náà nìyẹn. Abẹ́lẹ́ nínú àánú rẹ̀ òfin wa kọ́lọ́n kó ṣe ní òjò kẹ́ kó má ṣe ní òjò yà. Oríṣiríṣi àwọn ẹ̀kọ́ náà ló tún dìrọ̀ mọ́ àwọn bí a ṣe kí irun òjò, tẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa náà ń kọ́ ká yọjú sí àwọn àfáà tó bá nímọ̀ nípa rẹ̀ ní àdúgbò wa, ká rí pé ara ẹ̀sìn wa náà ni. Kí Ọlọ́run kó gba ìjọsìn ẹnìkọ̀ọ̀kan wa, kó jẹ́ kí ìgbésí ayé kó rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa. Hadha wa akhiru da'wa alhamdulillahi rabbil alamin. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله، أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله، أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول